Bẹ́láì Ọlọ́lá Àkókò TV. Àfi òní wọjà kí tọmọdé má máa rí. Orúkọ tèmi ni Samuel Akadiri. Ẹ káàbọ̀ sórí ètò. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní ńlá tó tún fún wa láti gun àtẹ ètò. Mo gbàgbọ́ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ Valiant Ọlọ́lá Àkókò káàkiri gbogbo àgbáyé. Àlàáfíà la bá yín, àlàáfíà náà la dẹ̀ máa bá yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé láti ìlú kan sí ìkan la máa ń lọ. Ètò yìí gẹ́gẹ́ bí a ti máa ń wí ni a gbé kalẹ̀ fún àṣà, ìṣe àti ìgbáyégbádùn gbogbo ọmọ Àkókò pátá ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. Ọlọ́lá Àkókò la pè ètò yìí. A máa ń tọ̀ àwọn ọ̀tọ̀kùlú ìlú lọ, àwọn ọba, àwọn ìjòyè, àwọn olórí ẹlẹ́sìn lọ́lọ́kan òjọ̀kan. Àwọn ni ètò yìí wà fún, tá a máa ń gbé kalẹ̀ fún. Àwọn ọba, àwọn oníṣẹ́ ọwọ́, olókoòwò tí wọ́n fi ìlú Àkókò tí wọ́n fi ṣe ibùgbé, tí Ọlọ́run sì ń ṣẹ́gi ọlà fún wọn. So lónìí gẹ́gẹ́ bí ìṣe wa, ìlú Ìkàrẹ́ Àkókò la tún wà, àdúgbò Ọ̀kọ̀run la wà lénìí. A tọ̀ ìkan nínú àwọn ìyá wa tí wọ́n ń ṣiṣẹ́ àrẹ̀mọ lónírúurú. Tá a bá ti bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀, wọ́n á sọ olóyè àgbà ni wọ́n ní ìlú Ìkàrẹ́ Àkókò. So wọ́n á sọ bí ìgbékalẹ̀ ìrìn àjò wọn ṣe rí. Wọ́n á dẹ̀ sọ ìṣe pàtàkì oyè tí wọ́n jẹ nínú ìlú fún wa. So lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tó ń wò wá ní gbogbo àgbáyé, gbogbo ẹ̀yin tí ò bá ti subscribe sí Valiant Ọlọ́lá Àkókò, à ń lo àkókò yìí àti àǹfààní láti sọ fún yín wípé àkókò náà ti tó. Ẹ subscribe sí Valiant Ọlọ́lá Àkókò television. Bẹ́ẹ̀ sì tẹ́ ń ṣe léyìí, ìbùkún Ọlọ́run a máa wá yín rí o. Ẹ ṣé púpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa. Káàbọ̀ sórí ètò. Ẹ káàárọ̀ sà. Ẹ jẹ́ bá wa dárúkọ yín fún gbogbo àwọn olólùfẹ́ wa tó ń wò wá káàkiri gbogbo àgbáyé. Orúkọ mi ni Barikis, tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀kọ̀run, tí mo wá jẹ́ olóyè kábíyèsí Ọwálé Yèyéjì of Ìkàrẹ́ Kingdom. Ẹ ṣé, inú wa dùn láti rí yín. A sì mọ̀ pé gbogbo àwọn olólùfẹ́ yín náà káàkiri tí wọ́n ti mọ̀ yín náà, wọ́n á máa rí yín báyìí. So Yèyéjì la gbé wá sórí ètò lénìí. Ìlú Ọ̀kọ̀run ni wọ́n fi ṣe ibùgbé. Yá wa, a kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ káàárọ̀ sà. Ẹ bá wa dárúkọ àwọn òbí yín, bàbá àti ìyá yín. Orúkọ mùmú mi ni Florence Aromọ́láṣe, tó jẹ́ ọmọ bíbí Aromọ́láṣe ní ìlú Ẹ̀pìnì. Orúkọ bàbá mi ni Kazeem Ògúnbọ̀dẹ̀dé, tó jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀kọ̀run. Ẹ ṣé, ní ìlú Ọ̀kọ̀run agboolé bo ni ti àwọn bàbá yín? Agboolé Ìwáyẹyè, ilé Olówù, ọmọ Olówù lọ́ba Ni wọ́n jẹ́. bẹ́ẹ̀ ni. Ẹ ṣé, iṣẹ́ wo ni àwọn bàbá yín ṣe àti màmá yín? Ìyá mi jẹ́ oníṣòwò, bàbá mi jẹ́ àgbẹ̀. Wọ́n á sọ ọmọ lórúkọ, wọ́n á sì wò pé ọmọ yìí ó yẹ kó lọ ilé ìwé, ó yẹ kó kọ́ṣẹ́ ọwọ́. Bẹ́ẹ̀ ni. Nígbà tí ẹ ń dàgbà, báwo ni dídàgbàsókè yín ṣe rí nígbà tí ẹ ń dàgbàsókè? Ní ìgbà tí mo ṣàgbọ́ nípa ìtàn ìyá mi ni pé ó pẹ́ kó tó bí mi. Ó lò bí 40 years kó tó bí mi nílé bàbá mi. Lẹ́yìn 40 years ló wá bí mi. Mo wá gbọ́ nínú ìtàn pé ìdí omi ọmọ tó wà ní agbègbè ìlú wa ni ó ti lọ tọrọ ọmọ tó fi bí mi. Ìgbà tó dẹ̀ bí mi, mo lọ iléèwé. Ìgbà tí mo lọ iléèwé, tí gbogbo ẹ̀ ṣáà ń ṣe, wọ́n ní kí n lọ kọ́ṣẹ́. Mo ṣe wá lọ kọ́ iṣẹ́ nìyẹn. Àwọn iṣẹ́ wo lẹ kọ́? Ẹ bá wa, àwọn iléèwé wo lẹ lọ? Ẹ kọ́kọ́ sọ primary school tẹ́ lọ. Primary school tí mo lọ ní community Ìdẹ̀ra, àwa ní Fawcett ní ayé ìgbà yẹn lọ́hùn. Ní ìlú Ọ̀kọ̀run náà àbí? Ní ìlú Ìkù àti Òkègbè ló ní school yẹn. Ìyọ̀ mẹ́ta ló ní community tí mo lọ. Ìgbà tí mo jáde ní. Òkè kẹ́ tó di pé ẹ jáde, àwọn wo lẹjọ jẹ́ ojú ẹgbẹ́
tẹ́ ṣe rántí orúkọ wọn bóyá nígbà tẹ́ wà ní primary 1 2 3 títí tẹ́ fi ṣe tán bẹ́ẹ̀ ẹ bá wa dárúkọ àwọn ojúgbà yín. àwọn tí mo tèmi àti wọn jọ jẹ́ ojú ẹgbẹ́ ìkan jẹ́ Ramota Salami, ìkan jẹ́ Kẹ́mi Adédoyin. ok ẹ ṣe ọjọ́ ti pẹ́ náà ǹjẹ́ ẹ tẹ̀síwájú lẹ́yìn tẹ́ kúrò ọdún wo lẹ fi primary school sílẹ̀. mi ò rántí mọ́ ṣùgbọ́n mo jáde primary school mo wá lọ sí secondary school. ok ẹ dárúkọ secondary school tẹ́ lọ ǹjẹ́ ẹ lè rántí ọdún tẹ́ wọ primary secondary school. mo wọ secondary school ní mo ṣàmọ̀ pé bàbá mi kú ní 1980 mo wọ secondary school ní 1983. ẹ bá wa dárúkọ 1981 1982 1983 mo wọ secondary school. ok ẹ bá wa dárúkọ iléèwé yẹn. Àgbàòde ni mo lọ. Secondary school Àgbàòde, school ti kábíyèsí Ọwálé tí ó dá sílẹ̀, ibẹ̀ ni mo lọ. ǹjẹ́ ẹ rántí àwọn kọ̀ọ̀kan tẹ́ tújọ pàdé ní Àgbàòde grammar school, ṣé grammar school àbí comprehensive high school? Rárá, Àgbàòde grammar school. Àgbàòde grammar school. ǹjẹ́ ẹ sì rántí àwọn tẹ́ jọ lọ léèwé ní àkókò yẹn? èmi àti Ramota Ògínní àjọlọ school. èmi àti Múìná àjọlọ school. àwa bẹ́ẹ̀ lájọlọ school. gbogbo àwọn tẹ́ ń dárúkọ ó dàbí pé àwọn obìnrin lẹ̀ ń dárúkọ ẹ̀ tí ẹ̀ dárúkọ ọkùnrin kankan. mi ò rántí orúkọ àwọn ọkùnrin. nígbà tí ẹ kúrò ní iléèwé gíga ní secondary school ìgbésẹ̀ wo lẹ tí wàá gbé? mo wá lọ ń kọ́ṣẹ́. irú iṣẹ́ wo lẹ kọ́ àti níbo lẹ ti kọ́ṣẹ́ náà? mo kọ́ṣẹ́ tó pọ̀ dáadáa. mo kọ́ iṣẹ́ télọ̀, mo kọ́ṣẹ́ télọ̀, mo kọ́ṣẹ́ hairdresser. ìgbà tí mo kọ́ iṣẹ́ télọ̀ tí mo kọ́ hairdresser tí gbogbo ẹ̀ ṣàtúbọ̀ ń dojúrú, mo tún wá kúrò ní ìlú Ìkàrẹ́, mo wá lọ sí Àkúrẹ́, mo wá lọ kọ́ iṣẹ́ igi, mo wá kọ́ṣẹ́ igi, mo wá ṣe freedom, mo wá tún ṣí ṣọ́ọ̀bù oúnjẹ, gbogbo ẹ̀ náà the same thing náà ni. mo tún wá padà sí Ìkàrẹ́. gbogbo ibi tí n bá ti lọ wọ́n máa sọ fún mi pé ibi tí wọ́n kí n padà síbi tí wọ́n ti bí mi. tí n bá tún dé màá béèrè lọ́wọ́ mọ̀mọ́ mi á lòun mọ nǹkan tó ń ṣẹlẹ̀. màá tún travel lọ, màá tún wá padà wá. lórí iṣẹ́ igi yìí náà ni wọ́n sọ fún mi pé ọjọ́ tí wọ́n fi president gómìnà tó kù yìí Àkẹ́tì, ọjọ́ tí Àkẹ́tì gun orí oyè, ọjọ́ yẹn ni mo ń travel, mo fẹ́ lọ ṣe kétìrà níbì kan, mọ́tò wá lásídẹ́ǹtì. wọ́n kó gbogbo àwọn tó wà ń bẹ̀ lọ sí hospital, wọn ò rí mi. ìgbà tí wọ́n máa padà rí mi, ojú mi ti wú, gbogbo ara mi ti wú. mo wá ní ìgbà tí wọ́n gbé mi lọ sí hospital kí n máa lọ sí ìlú mi, ó dẹ̀ jẹ́ ọ̀nà Ọ̀ká láti fẹ́ lọ ṣe kétìrà. Ìbìní ni a ti lásídẹ́ǹtì. mọ́tò tí mo wá wọ̀, mo wá pàdé mọ̀mọ́ kan nínú mọ́tò yẹn. mọ̀mọ́ tí mo pàdé nínú mọ́tò ló wá sọ fún mi pé kí n pẹ̀lú arábìnrin pé kí n padà sí ìlú mi kí n lọ bèrè lọ́wọ́ ìyá mi ibi tí mo ti wá, tí gbogbo iṣẹ́ tí mo ṣe tí ò fi lójú. mo wá padà wá, mo wá bèrè lọ́wọ́ ìyá mi pé ìyá mi iṣẹ́ tí mo ń ṣe tí ò lójú wọ́n lẹ́yìn lẹ wà ń bẹ̀. ìyá mi wá lòun ò ní àjẹ́, ó lòun ní kọ̀ọ̀kan. mo wá pè ìyá mi wá ní àlábà ẹni mo lá mọ́tò tí mo wọ̀ nígbà tí mo lásídẹ́ǹtì nǹkan báyìí ni mọ̀mọ́ kan sọ. kí n tó ṣẹ́jú, kí n tó wo ẹ̀yìn mi ò rí mọ̀mọ́ yẹn mọ́ nínú mọ́tò. àwa ń lọ, mo wá délé, mo wá padà sí ọ̀dọ̀ mọ́ mi. mo níbo ló ti tọrọ mi? ó wá ní ìdí omi yẹn lòun ti tọrọ mi. àwọn mọ̀mọ́ àgbàlagbà tó ti dàgbà ní ìlú wa yìí wọ́n dẹ̀ máa ń sọ fún mi pé ibẹ̀ nìyá mi ti tọrọ mi, pé kí n máa lọ sídìí omi yẹn kí n lọ máa ṣàdúrà. mo wá béèrè, ìgbà tó wá yá tí gbogbo ẹ̀ túbọ̀ ń dojúrú, ó wá ní ẹnìkan tó jẹ́ ọmọ bàbá mi, mo wá tàn lọ, ó wá ní omi yẹn ni mọ̀mọ́ mi ti tọrọ mi. ó ní kò sun ẹ̀jẹ̀, ó ní ẹ̀jẹ̀ tó jẹ́ nídìí odò yẹn tí ò sàn, ó lòun ló jẹ́ kí ọ̀rọ̀ mi da ojú rú. ọ̀dà mi yẹn mo wá ní kí ni kí n ṣe báyìí, mo nítorí ó ti sún mi. gbogbo ìgbà táwọn sọ yìí mọ̀mọ́ mi ò ríran mọ́, tí ó dẹ̀ ti fi ríran mọ́ ó ti lé ní 10 years. ìgbà tí bàbá mi yẹn wá gbé mi lọ sí ìdí odò,
mo wá kó àwọn èèyàn oríṣiríṣi dání àwa lọ ṣe gbogbo ètùtù tí wọ́n ní kí n ṣe sí ǹjẹ́ ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè dárúkọ odò yẹn fún wa? odò yẹn ni wọ́n pè ní omi ọmọ, Aringíyà omi ọmọ. ẹ tẹ̀síwájú nínú àlàyé yín. nígbà tí wọ́n gbé mi dé Aringíyà yẹn gbogbo nǹkan tí wọ́n ní kí n mú wá mo lọ síbẹ̀. bí mo ṣe mú gbogbo nǹkan yẹn tí mo ṣe kó gbogbo nǹkan ètùtù yẹn lọ sídìí odò yẹn láti ọjọ́ náà títí wá di wákàtí bí gbogbo ìṣòro tí mo ní láti gbà yẹn bí mi ò ṣe ní nìyẹn. wọ́n ṣe sọ pé iṣẹ́ yìí gangan iṣẹ́ agbọmọlà yìí ni kí n máa ṣe, pé ibẹ̀ ni mo ti wá pé iṣẹ́ agbọmọlà pé òun ni kí n máa ṣe. ẹ ṣe púpọ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń ṣe àlàyé nísìnyí, ẹ dárúkọ omi yẹn pé omi ọmọ, ẹ bá wa sọ díẹ̀ nípa omi yẹn. Aringíyà jẹ́ àdúgbò Ọ̀kọ̀run bíi náà ló wà. bẹ́ẹ̀ ni àdúgbò Ọ̀kọ̀run ló wà, gbogbo Ìkàrẹ́ ló ní omi yẹn ṣùgbọ́n Ọ̀kọ̀run ló wà. Aringíyà jẹ́ omi ọmọ. wọ́n ní ìgbà ìwáṣẹ̀ tí wọn ò tí ì bí irú àwa yìí pé tí èèyàn bá ti ń lọ oko àwọn ìyàwó ilé wọ́n máa wẹ ọmọ wọn, wọ́n máa gbé sídìí odò yìí. tó bá ti gbé sídìí Aringíyà yìí a máa tọ́jú àwọn ọmọ yẹn. tó bá ti ń bọ̀ látoko á ti wẹ̀ fún wọn, á ti kun àtíkè sí wọn lọ́rùn, á ti kun gbogbo nǹkan sí gbogbo ọrùn gbogbo wọn, á tún gbé ọmọ wọn pàdé wọn ní iwájú ìta. wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn. wọ́n ní ìgbà tó wá yá àwọn tó wá fẹ́ dìjà bó ṣe fẹ́ wá dìjà ẹ̀ bí ò ṣe wá ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ nìyẹn. ṣùgbọ́n kò sí ẹni tí ó bá bá ìṣòro wá sí ibi omi yìí, ìṣòro náà gbọ́dọ̀ lọ. tí èèyàn bá ń wá ọmọ tó bá dé ibẹ̀ tó bá fi bu omi yẹn fún ó máa mú, ogun yẹn máa ṣẹ́. kò sí nǹkan tó bá ń ṣe èèyàn tá a bá ti gbé dédì Aringíyà yìí ara ẹ̀ máa yá. gẹ́gẹ́ bí èmi náà ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ olómi tútù yìí, omi yẹn náà ni mo fi ń ṣe ìwòsàn fún àwọn èèyàn. tí wọ́n bá gbé afọ́jú wá omi yìí náà ni mo fi ń tọ́jú ẹ̀, torí mo ti tọ́jú afọ́jú bíi 4 tí wọ́n ti gbé wá tó jẹ́ omi ni. aláboyún kò tiẹ̀ lóye, àwọn ọmọ èmèrè ní ayé àtijọ́ tẹ́lẹ̀ báyìí tí ọmọ nǹkan bá ń ṣe mèrè báyìí ó máa kú ni. ṣùgbọ́n láti ìgbà tí mo ti wá jẹ yèyéjì tí mo ti wá wà níbi odò yìí kò sí ọmọ tó jẹ́ èmèrè tó bá ti lè gbé wá sí ọ̀dọ̀ mi báyìí tí bá ti lè bu omi yìí fún tí mo dẹ̀ ṣe àdúrà sí ara ẹni náà máa dá, kò dẹ̀ ní kú. mo rẹ́ni mi tó ti kú tó wá gbé débì tí Ọlọ́run á dẹ̀ gbà fún mi tí màá dẹ̀ ṣe. èmi kọ́ ni mo ń ṣe, Ọlọ́run ló ń ṣe, torí Ọlọ́run ló dá omi yìí, Ọlọ́run náà ló dá mi. bí mo dẹ̀ ṣe ń ṣe Ọlọ́run ń gbà fún mi. àbí oyún ilé òun bí wẹ́rẹ́, àwọn tó ń wá ọmọ wọn tọ́ wá àlàbòsùn, ẹni tó ń wá skul. This is the Aringíyà River in Ọ̀kọ̀run, Ìkàrẹ́ Àkókò. The water is always green. èjì náà mo ti jẹ oyè sẹ́yìn, mo ti jẹ oyè tó bí 5 lẹ́yìn ìgbà tí mo jẹ yèyéjì. mo jẹ yèyé Ọ̀ṣun, ọba obìnrin ọlọ́ṣun ìṣẹ̀ǹbáyé Àkókò. mo jẹ yèyé ọlọ́sà Ondo state ìṣẹ̀ǹbáyé. mo tún jẹ́ ọbabìnrin ọlọ́sà Ondo state ìṣẹ̀ǹbáyé. mo tún wá jẹ́ olúàṣẹ ọlọ́sà ìṣẹ̀ǹbáyé. ẹ ṣe púpọ̀. Gẹ́gẹ́ bí a ṣe ṣe ìwádìí, a rí wípé ìkan nínú àwọn olóyè ní lẹ́jẹ́ ní ìlú àyí. ǹjẹ́ ẹ lè sọ yèyéjì, ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ nípa oyè yìí? ẹ ṣe olóòtú. yèyéjì tí mo jẹ lórí ọ̀rọ̀ Aringíyà náà ló dá sí, torí ní ìgbà tí mo ń ṣiṣẹ́ tí mo ń jìyà kiri tí mo ń ro gbogbo ẹ̀ tí ò yé mi, àlá tí mo máa ń lá ní pé kí n padà sí ìlú mi
kí n lọ jẹ oyè nílùú mi, mo dẹ̀ ní mi ò lè jẹ́ ọmọ kékeré kí n máa jẹ oyè. Tí n bá ti wá sùn màá wá rí ìrà mi bí mo ṣe múra yìí pé mo róró mọ́ àyà, pé àwọn èrò pọ̀, pé wọ́n gbé mi sí orí àga, mo máa ń là lábẹ́, màá máa rí. Kò yé mi, mo wá ní bóyá wọ́n ti fi mi sínú ẹgbẹ́ àjẹ́ ni, pé kò sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní ilé bàbá mi torí mùsùlùmù ni onífá ni wọ́n, oníṣẹ̀ṣe ni wọ́n, ṣùgbọ́n wọ́n ti wẹ̀ sí mùsùlùmù wọ́n tó bí irú èmi yìí. Kò sí nǹkan tí wọ́n ṣe ní ilé wa mọ́ ju pé wọ́n kírun, pé ibo ni mo fẹ́ yà sí, kí ni mo fẹ́ sọ, kí ni mo fẹ́ sọ fún àwọn òbí mi. Mo ní mi ò lè lọ, ṣùgbọ́n nínú gbogbo àlá tí mo lá yẹn ló jẹ́ kí n wá tán. Mo lọ sí Kútọ́nù, mo lọ sí Tógò, wọ́n ní kí n padà sílé, wọ́n ní ó ní oyè kan tó yẹ kí n jẹ, ó ní àwọn oore kan tó yẹ kí n máa ṣe fún ìlú, pé olómi tútù ní mí, pé kí n máa lọ. Ẹ ṣé. Ǹjẹ́ lè rántí ọdún gan tí a fi ń joyè Yèyé Èjì? Ọdún kẹfà lélẹ̀. Ọdún kẹfà. Ǹjẹ́ lójúṣe kọ̀ọ̀kan yàtọ̀ sí pé ìṣẹ̀ṣe èyí tẹ́ ní fún ìlú, ṣé lójúṣe nínú ìlú? Mo ní bẹ́ẹ̀ ni sà. Ẹ bá wa sọ díẹ̀ nínú àwọn ojúṣe yín gẹ́gẹ́ bí olóyè ọwá nínú ìlú yìí. Ojúṣe mi nínú ìlú yìí ni tó bá fẹ́ ṣe ètùtù ìlú, tó bá fẹ́ ṣe omi ẹ̀rọ, ojúṣe mi mo máa kó àwọn ọmọ òòṣà mi, a máa ṣe omi ẹ̀rọ yìí gbogbo ìlú káàkiri, a máa ṣe. Tí wọ́n bá fẹ́ ṣe ọdún Aringíyà yìí, a máa lo ọjọ́ tí ọdún Aringíyà bá ti di ọjọ́ 9, mo máa kó gbogbo àwọn omidan tí wọn ò tí bàlágà, mo máa kó wọn lọ sí, mo máa gbé wọn, a máa yí gbogbo àdúgbò, a máa kọrin pé Aringíyà ti di ọ̀la, a máa kọrin, a máa sọ pé kí gbogbo àwọn tó wà ní ẹ̀yìn odi pọ́n wá pé ọdún ti dé o, a máa ṣe. Tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣe nǹkan ní ìlú, pé nǹkan tó jẹ́ ti oníṣẹ̀ṣe, èmi náà ló máa pè. Ẹ ṣé. Ọ̀ràn tí a pè ní èjì. Tí òjò ò bá rọ̀, tó wọ́n bá wá pè mí pé Yèyé Èjì òjò rọ̀, èmi náà á gbóhùn àdúrà sókè pẹ̀lú àwọn ọmọ òòṣà mi, á pe Ọlọ́run Olódùmarè pẹ̀lú ògo Ọlọ́run kó tó di alẹ́, ìrì á sẹ̀, tí èrì bá dẹ̀ sẹ̀, òjò á rọ̀. Torí ọjọ́ tí mo jẹ oyè, tí kábíyèsí fi mí joyè, àwa 4 ló fi jẹ oyè. Nígbà tí wọ́n fi àwa 4 joyè, èmi ni mo kéré jù nínú obìnrin, lára àwọn obìnrin tó fẹ́ jẹ oyè. Ọmọ Ọbásanjọ́ wà lára wa, àwọn ọ̀tọ̀kùlú ìlú tó jẹ́ olówó ọlọ́lá wà. Nígbà tí wọ́n pe gbogbo wọn, inú ti ẹ̀ bí mi pé ṣé torí pé mi ò lówó ni ò jẹ́ kí wọ́n tètè pè mí. Mo wá ní kì í ṣe torí pé mi ò lówó. Wọ́n wá ní tí n bá ti dìde, wọ́n ní ibẹ̀ yẹn máa tú. Nígbà tí wọ́n pe gbogbo wọn, nígbà tó wá kan èmi, bí wọ́n ṣe pè mí báyìí, òjò dẹ̀ ṣú, àrá dẹ̀ sán, òjò dẹ̀ pa kábíyèsí mi. Ilé ìfihàn wípé ẹ jẹ́wọ́ pé ẹran èjì yẹn lé wọn lórí. Kábíyèsí wa sọ pé eégún ńlá ti ń kẹ́yìn ìgbàlẹ̀, pé tó bẹ́ jẹ́ pé wọ́n kọ́kọ́ pè mí ni pé kò sí ẹnì kankan tá lè ṣe pé òjò máa àárọ̀. Àbá gbogbo ayẹyẹ yẹn jẹ́. Láti ìgbà yẹn tí kò sí nǹkan tí mo fẹ́ ṣe, òjò gbọ́dọ̀ rọ̀. Tó bá jẹ́ pé ètùtù lásán ni mo fẹ́ gbé, òjò àárọ̀, èrè á sẹ̀. Ní ìgbà tí ìyá mi kú ní ọdún 3 sẹ́yìn, ìyá mi kú ní December, ìgbà ọ̀gbẹlẹ̀ ni, bá a ṣe lọ gbé ìyá mi ta lọ sí wọn báyìí ká tó padà, òjò ló wá délé, òjò rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀. So mo wá ti rí pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe tí èjì ò ní rọ̀. Ẹ ṣé. Mo fẹ́ ká padà sí ti ọdún Aringíyà yẹn. Ọ̀rọ̀ yẹn tá a pè ní Aringíyà, ǹjẹ́ lè sọ díẹ̀ nípa ohun tó túmọ̀ sí ọ̀ràn yẹn Aringíyà? Ṣé a lè kọ orin ẹ̀? A lè kọ, gbogbo àgbáyé ni wọ́n ti ń wò yí báyìí. Omi ọmọ, omi ọmọ, omi ọmọ yé, omi ọmọ, Aringíyà yìí, omi ọmọ, omi ọmọ.
omi aringíyà ó jẹ́ omi ọmọ àwọn omidan ló máa ń ṣe ọdún ẹ̀ẹ̀kan lọ́dún ni inú oṣù karùn-ún wọn máa ń ṣe tó bá ti ń ṣe ọdún aringíyà yìí gbogbo omidan tí ò tí ì bàlágà gbogbo wọn ló máa jáde tí wọ́n bá wa ṣe ọrẹ aringíyà yẹn tí wọ́n bá wa ṣe ọdún tó bá ní ọmọ tó ti bàlágà lára wọn òjò máa rọ̀. ẹ ṣe kí nìdí tí ó fi jẹ́ pé àwọn omidan ló máa ń bá yín ṣe ọdún yẹn á ní ìdí kan á dẹ̀ ní ìdí tí ó fi jẹ́ pé omidan ló máa ń bá yín ṣe ọdún àríjíà nílùú Ìkàrẹ́ Àkókò. ní ìgbà ìwáṣẹ̀ bí àwa ṣe bá nìyẹn pé omidan ni ó máa ń ṣe àwọn bàbá tó bí àwọn ìyá tó bí bàbá mi wọ́n ṣe é gbogbo àwọn ẹ̀gbọ́n mi kò sí ẹni tí ò kì í ṣe títí mo fi dàgbà ìgbà tí wọ́n dẹ̀ bí èmi tó dẹ̀ jẹ́ ibẹ̀ náà ti tọrọ èmi náà ṣe títí tí mo fi lọ sí ilé ọkọ ìgbà tí mo lọ ilé ọkọ tí mo bímọ tán ni mo mọ̀ pé wọ́n ṣe pé àrígíyà pé mo wá mọ̀ pé ṣé bí èmi náà ṣe ń ṣe ni torí ó ní eégún kan tí àwọn omidan yẹn ò gbọdọ̀ rí tí eégún yẹn bá ti ń bọ̀ gbogbo àwọn omidan yẹn wọ́n gbọ́dọ̀ da ojú bolẹ̀ tó bá ti da ojú bolẹ̀ tí eégún yẹn bá ti lọ tó ti ṣàdúrà fún wọn tán gbogbo wa wá dìde àwa kọrin inú olúkálùkù á dùn láti ìgbà tí mo ti délé ayé kò sí gbogbo àwọn omidan tó ti ṣe aringíyà yìí tí ọmọ wọn kọ̀ọ̀kan kú àwọn náà ò dẹ̀ kú wọ́n dẹ̀ wà àwọn ẹ̀gbọ́n mi tí mo gbójú mọ̀ pé ó ń ṣe aringíyà tó ń ṣe aringíyà yìí gbogbo wọn ló ìwà tí ò dẹ̀ sí ẹnì kankan tó kú lára wọn. so gẹ́gẹ́ bí ìbéèrè tí mo mú wálẹ̀ kan a sọ pé aringíyà ǹjẹ́ ẹ lè ṣàlàyé ìdí tí a ṣe máa pè ní omi Ọ̀ṣun àbí omi Ọ̀ṣà tí orúkọ yẹn fi wáyé. ìdí tá a fi ń lè pé lómi Ọ̀ṣun tá a fi ń pè ní aringíyà tí kò fi tá a fi forúkọ míì pé ǹjẹ́ lè ṣàlàyé ní ṣókí. ní ìgbà ìwáṣẹ̀ nígbà wọn bàbá ilá wa tí wọ́n bọ̀ láti Ifẹ̀ wọ́n sọ fún wọn pé òkè pé tí wọ́n bá ti dé ìlú Ìkàrẹ́ pé ìlú kan tó bá ti dé ìlú kan wọ́n á rí ẹyẹ akẹ́rẹ́ wọ́n ní ìdí igi yẹn wọ́n ní ẹyẹ akẹ́rẹ́ ó wà ní ibi ibẹ̀ tó bá dẹ̀ ti débẹ̀ níbi òkè ìsàlẹ̀ wọ́n á rí omi yẹn ní ibẹ̀ bóyá o igi tó wà ńbẹ̀ orúkọ igi yẹn ni wọ́n fi pè o aringíyà pé wọ́n á rìn bí mo ṣe gbọ́ pé wọ́n á rìn wọ́n á yà pé tó bá ti rìn díẹ̀ tó bá ti rìn wọ́n á yà wọ́n á bá omi yẹn ìdí nìyẹn tí wọ́n fi pè ní omi aringíyà arìn àyà. ní ìtumọ̀ aringíyà yẹn ẹ ṣe wọ́n sọ pé ìtàn sọ wípé tí àwọn omidan yẹn bá ti ń ṣe ọdún yẹn wọ́n máa ń wà ní ìhòòhò ni. ìhòòhò bẹ́ẹ̀ ni. kí ló dé tó fi jẹ́ pé ìhòòhò ni wọ́n ń ṣe irú ọdún bẹ́ẹ̀. bá a ṣe bá láti ìgbà ìwáṣẹ̀ ní ìgbà kan tí àwọn kan wá tí wọ́n ní ká máa wọ pátá wọ́n máa wọ pátá ṣe ọdún yìí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ gbogbo àwọn ọmọ tó ṣe nǹkan ò dáa torí mo kì í wọ ìhòòhò ni wọ́n máa fi ṣe ọdún. ṣé a lè sọ pé torí pé ó jẹ́ omi ọmọ náà ni ó fi jẹ́ pé torí ìhòòhò náà ni a wá sáyé. bẹ́ẹ̀ni. a lè sọ wípé torí pé ó jẹ́ omi ọmọ náà ni àwọn tó ń wá láti bá ṣọdún aringíyà náà fi ń wà ní ìhòòhò. ẹ ṣe eégún tí wọn kì í rí yẹn tí àwọn tó bá àwọn omidan yẹn kì í rí yẹn kí ni sábàbí ẹ̀ tó fi jẹ́ kí wọn gbọ́dọ̀ rí eégún yẹn nígbà tí eégún yẹn bá ń bọ̀. ẹ ṣe olóòtú eégún yẹn ìdí tí wọn ò fi rí tí àwọn omidan yẹn ò fi rí eégún yẹn ni pé tí eégún yẹn bá ti ń bọ̀ ó máa wúre fún gbogbo wọn pé òun wá lọ́dún yìí o òun á tún rí yín ní ọdún tó ń bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti tó bàlágà ní ara àwọn tó wà ní ìwòwò yẹn pé ìwòye ọdún tó ń bọ̀ ọkọ ara yín lẹ́ni eégún yẹn máa
súre fún wọn so ìdí nìyẹn tí wọn ò kì í rí eégún yẹn. bíi pé eégún yẹn ń gbàdúrà fún wọn tó ń gbọ́dọ̀ díjú wọn ní àkókò yẹn ni a lè fi túmọ̀ sí. Ẹ ṣé púpọ̀. Ọdún Àríjíyà yìí kí ni àwọn nǹkan tí wọ́n máa fi ń ṣe ọdún yìí gan-an? Tá bá ń ṣe ọdún Àríjíyà a máa ń lo ẹ̀gúsí tòó, ẹ̀gúsí funfun tó máa ń pajẹ yẹn òun là ń pè ní ẹ̀gúsí tòó. Ẹ̀gúsí tòó òun là á fi ṣe, òun là máa dín tí gbogbo èèyàn máa bá wa jẹ. Tá bá dẹ̀ tí ń ṣe níbí yìí èyí kejì ẹ̀ tó wà lóko gbogbo bá ṣe ń ṣe níbí yìí bẹ́ẹ̀ náà la fi ṣe máa dáhùn ní ọ̀hún. Gbogbo bí wọ́n ṣe ń pariwo níbí yìí bẹ́ẹ̀ náà lárúgbó wa ṣe máa dáhùn lọ́hùn. Ẹ̀gúsí yẹn nìkan òun la máa ń lò. Wọ́n á di oníkálukú á dẹ̀ máa jẹ. Bẹ́ẹ̀ni. Ṣé kí ni ẹ̀gúsí yẹn orúkọ wo làwọn Ìkàrẹ́ máa ń pè é? Ṣé òun ni ẹ̀gúsí tó? Ìró Àríjíyà. Ẹ bá wa pè dáadáa. Ìró Àríjíyà. Òun Ìkàrẹ́ pè ṣáṣọdún a ní ìró Àríjíyà. Ṣùgbọ́n tá a bá ń ṣe ọdún tá a bá ṣe tán a lè wá ṣe patí, a lè wá olúkálùkù agbo ilé kọ̀ọ̀kan a máa ṣe patí a wà máa ṣe ìjẹun. Ẹ ṣé púpọ̀. Ní àkókò tí a bá ń ṣe ọdún Àríjíyà yẹn a gbọ́ pé àwọn èèyàn máa ń wá láti gbogbo orílẹ̀-èdè gbogbo. Àti ìlú òyìnbó àti Amẹ́ríkà gbogbo àwọn ọmọ wa tó wà lọ́hùn gbogbo wọn ló máa wá sílé. Tá bá dẹ̀ ti ń ṣe ọdún Àríjíyà tí ọdún Àríjíyà bá ti di ọjọ́ mẹ́sàn-án ọjọ́ òṣèlè náà máa ń ṣe gbogbo àwọn ọmọ omidan tí wọ́n bá fẹ́ ṣe Àríjíyà wọ́n máa wá sí ilé ọ̀dọ̀ mi. Mo máa kun oṣù, wọ́n á kun oṣù, wọ́n máa jẹ, wọ́n máa mu fódìdí ọjọ́ mẹ́sàn-án yẹn tí a fi bẹ̀rẹ̀. Ẹ ṣé púpọ̀. Iṣẹ́ ìṣẹ̀ṣe yìí ó ti gbé yín dé àwọn orílẹ̀-èdè bíi mélòó àbí àwọn ibo ní iṣẹ́ yìí ti gbé yín dé àbí ìlú Ìkàrẹ́ nìkan ní iṣẹ́ yìí mọ́? Rárá, ẹ ṣé olóòtú. Iṣẹ́ ìṣẹ̀ṣe yìí mo ti lọ sí ìlú oríṣiríṣi, mo ti lọ Togo, mo ti lọ Ghana, mo ti lọ Kútọnù, mo ti lọ Sẹ̀mẹ̀, mo máa ń lọ Èkó torí tá bá ń ṣe ọdún Ọlọ́sà èmi ni mo máa ń ṣe aṣojú Ondo State ní Etí Ọ̀sà. Tó bá dẹ̀ jẹ́ ti Ọ̀ṣun Òṣogbo èmi ni mo máa ṣe aṣojú àkókò mẹ́rẹ̀ẹ̀rin ní Ọ̀ṣun Òṣogbo. Ẹ ṣé. Kí ni ìbáṣepọ̀ láàárín ẹ̀yin àti àwọn ẹlẹ́sìn tó kù? Ǹjẹ́ ìbáṣepọ̀ kọ̀ọ̀kan wà láàárín yín? Torí ọ̀pọ̀ èèyàn máa ń fojú wo àwọn oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́bọ. Ǹjẹ́ ìbáṣepọ̀ wà láàárín ẹ̀yin mùsùlùmí àti àwọn kìrìsìtẹ́nì? Kò sí ìbáṣepọ̀ ní ẹ̀rín wa but a máa ń kíra wa. Ṣé ó túmọ̀ sí pé Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú ń pè ní? Ọlọ́run kan là ń sìn. Kí ló wá dé tí ìbáṣepọ̀ fi wà? Àwọn mùsùlùmí àwọn ni wọ́n máa ń pè wá ní ẹlẹ́bọ. Ṣé òótọ́ lẹ ń ṣẹbọ ni? A ò ṣe ẹbọ ṣùgbọ́n a máa ń gba àdúrà. Tí ẹ bá ń gbàdúrà ta lẹ máa ń gbàdúrà sí? Ọlọ́run Olódùmarè. Ṣùgbọ́n Ọlọ́run ló ṣẹ̀dá wa. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ló ní ká sùn, Ọlọ́run ló ní ká jí, Ọlọ́run ló ní ká mí, Ọlọ́run ló ní omi tá ń bọ, Ọlọ́run ló ní omi tí à ń bọ. Ṣé tí ara ọmọ ò bá yá tán ní ẹ sáré gbé ètùtù báyìí wọ́n ṣe ìràpadà fún tí ara ẹ̀ bá yá tí àwọn mùsùlùmí bá rí wọ́n ní ẹbọ ni. Gbogbo nǹkan tí àwọn ẹlẹ́sìn yòókù tí wọ́n pè ní ẹbọ ní ọ̀dọ̀ tiwa àwa ò ká kún ẹbọ. Ìràpadà la fi ń ṣe fún àwọn tó bá ní ìdojúkọ. Ẹ ṣé. Gẹ́gẹ́ bí ẹni tó ń lọ káàkiri láti ṣiṣẹ́ tẹ́ ń ṣe yìí àwọn ìdojúkọ wo lẹ ń rí nínú iṣẹ́ yìí? Ṣé ìdojúkọ tiẹ̀ wà rárá fún iṣẹ́ yìí? Bóyá látọ̀dọ̀ àwọn tẹ́ jọ jẹ́ akẹgbẹ́? Sí iṣẹ́ ní oníṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ ni láàrin ìyá àwọn ìdojúkọ wà pé ọmọ ìjọ wo ló dé báwo ni tiẹ̀ ṣe jẹ́? Ẹ ṣé olóòtú. Ṣé ẹ mọ̀ pé àwọn kan ti wà ń bẹ̀ kí n tó débẹ̀? Bẹ́ẹ̀ ni. Kò rọrùn náà, ìdojúkọ pọ̀
ìdojúkọ pọ̀. ẹ bá wa sọ díẹ̀ nínú àwọn ìrírí yín Ẹ ṣé olóòtú. pàápàá nígbà tẹ́ padà dé ilé gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé wọ́n ní kẹ́ padà sílé táwọn kan dẹ̀ sì wà ní láì yẹn tẹ́yìn wá dé báwo ni ìdojúkọ làwọn ìrírí yín. Oríṣiríṣi ìdojúkọ ni mo rí. Yes. Pé kẹ́ni mi wá bú mi nínú ilé pé kábíyèsí mi tó fi mí jẹ oyè yèyé olókun yèyé ọlọ́sà mi ò tí tó ṣe é, ó lọ gbé mi sórí wọn ni torí kábíyèsí ọba àṣà àríwájòyè fàṣàgbàdé àmọ̀tẹ́kùn ẹlẹ́ẹ̀kejì òun ló fi mí jẹ gbogbo àwọn oyè tí mo padà ṣe àlàyé ẹ̀ lẹ́ẹ̀kan. Kábíyèsí ọwọ́ alẹ́ àdìmúlà ti ìlú Ìkàrẹ́ òun ló fi mí jẹ yèyé Èjì of Ìkàrẹ́. Ìdojúkọ pọ̀ ní gbogbo àkókò mo rí ìdojúkọ ṣùgbọ́n pàpà síbẹ̀ Ọlọ́run mi ó tú mi sílẹ̀. Ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ nínú ìrírí yín àfẹ́kẹ́ pálówe fún gbogbo àwọn tó ń wò wá fẹ́ àwọn tá bá ní ìdojúkọ àwọn ǹjẹ́ ẹ lè sọ ṣàn bí ẹyọ kan àbí méjì lára àwọn kan ìrírí tẹ́ rí tẹ́ fi mọ̀ pé eléyìí jẹ́ ìdojúkọ. Gbà míì mo lè máa kọjá lọ wọ́n máa ṣépè fún mi wọ́n máa sọ pé yèyé Èjì wo ni yèyé Èjì òṣìwò nìyẹn ta ni ó fi jẹ yèyé Èjì ó lè jẹ́ yèyé Èjì sórí wọn o kò jẹ́ yèyé Èjì sí orí tòun o yèyé Èjì wo ni ṣebí òjò ló joyè sí ṣebí oyè òjò ló jẹ pé mo ní àwọn kan wà tó jẹ́ pé àjọjẹ olóyè tó jẹ́ pé ó ń bú mi tí àwọn èèyàn mi lọ bá pé kí ló dé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ní àwọn onímọ̀lẹ̀ náà ní àdúgbò mi níbí wọ́n bú mi wọ́n ètì mi mo dẹ̀ ní mi ò kì í ṣe onímọ̀lẹ̀ mo ní olórìṣà ni mi ò kì í ṣe onímọ̀lẹ̀ torí ìwà tí wọ́n ń hù sí mi ní ìgbà yẹn wọ́n wá di oògùn tó tẹ́lẹ̀ wọ́n wá dì síbi ọ̀dọ̀ mi níbí yìí mo rí ọjọ́ tí mo rí oògùn tí mo rí tí mo tọ̀ sí mo ní kọ́mọ̀ mi kan lọ jù dànù wọ́n rí ọjọ́ tí mi ò mọ̀ pé oògùn ni tí mo gbé báyìí ọwọ́ mi ó gùn fún odidi ọdún kan ṣùgbọ́n mo ń sọ pé tó bá ti jẹ́ èmi ni mo pé ara mi kí n máa ní ọ̀nà àbáyọ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé àwọn ló pè mí kí n wá máa ṣiṣẹ́ kí n dẹ̀ bójútó àwọn èèyàn kí n tú àwọn èèyàn sílẹ̀ ara mi máa yá ara ìdojúkọ náà ni. wọ́n rí ìgbà míì tó yẹ pé mo dédé sùn mo jí báyìí ọmú mi mo bá egbò tó tó àtàlẹ̀ ọwọ́ mi nínú ẹ̀ fún odidi ọdún kan ó dẹ̀ fi dùn mí tí mo wà lẹ́kọ̀ọ́ tí àwọn èèyàn sọ pé apá mi kan ó ti paralyze tó dẹ̀ jẹ́ pé kò sí nǹkan tó jọ rárá mi ò dẹ̀ lo oògùn mi ò lọ sí hospital mi ò lọ nǹkankan ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé tó bá ti jẹ́ pé èmi ni mo pe ara mi kí n má rí ọ̀nà àbáyọ kí n bá ọmú yẹn kí n bá kú ṣùgbọ́n tí kì í bá jẹ́ mi ni mo pe ara mi ó gbọ́dọ̀ lọ ni ibẹ̀ ò kì í ṣe ayé ẹ̀. wọ́n rí ìgbà míì tó jẹ́ pé màá sùn tí màá jí báyìí mi nílé dìde tó jẹ́ pé ìdí báyìí màá fi wọ́ fún oṣù mẹ́ta màá dẹ̀ wà nínú ilé tó bá tún yá Ọlọ́run á tún tú mi sílẹ̀. ṣe púpọ̀ ìyá wa gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ ń ṣe àwọn iṣẹ́ wo ni wọ́n ti gbé wá tó pé àwọn lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ iṣẹ́ yìí a mọ̀ pé onírúurú àwọn èèyàn ló máa ń wá ọ̀pọ̀lọpọ̀ máa wá láti wá fẹ́ ṣiṣẹ́ ibi sí ẹlòmíì àwọn míì á dẹ̀ wá fún àlàáfíà ara wọn nínú ìlànà méjèèjì wọ̀nyí ṣé méjèèjì náà lẹ yà sí ni àbí kan lẹ yà sí ń bẹ̀ àwọn kan máa wá láti wá béèrè fún àlàáfíà ara wọn àbí láti ní pé àwọn fẹ́ ní ìtẹ̀síwájú àwọn míì á dẹ̀ wá láti fẹ́ wá ṣe ibi pẹ̀lú ọmọ làkejì wọn. ara àwọn nǹkan tó fi dàbẹ́ ni pé iṣẹ́ àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́sìn míì ò gba tiwọn nìyẹn wọ́n máa wò pé tọ́n bá nǹkan tó dá wá tọ́n bá tún bá nǹkan dàkejì wá gbogbo ẹ̀ lẹ máa ń ṣe báwo ni tiyín ṣe rí. ẹ ṣe olóòtú àwa oníṣẹ̀ṣe a kì í ṣe a máa ń túyàn sílẹ̀ ni a kì í dèyàn a kì í ṣe iṣẹ́ ìkà iṣẹ́ rere la máa ń ṣe èmi gẹ́gẹ́ bí ẹni iṣẹ́ ìtúsílẹ̀ ni mo ń ṣe mi ò gbọ́dọ̀ dè mo máa ń tú ni tó bá gbé aláboyún wá
tó bá gbé ẹni tó ń wọ́mọ wá tí ara èèyàn ò bá dá tí wọ́n bá gbé wá tí ẹni yẹn bá jẹ́ èmèrè tó jẹ́ èmèrè ẹ̀ ó ti gba okùn tó bá ti wọ ibi tí mo ti fún ní omi ọmọ mu ara ẹ̀ máa yá. ṣe púpọ̀. bí oníṣẹ̀ṣe kí ni ìdí tẹ́ fi jẹ́ pé aṣọ funfun. ìdí tèmi fi ń wọ aṣọ funfun torí aláṣọ àlà ni mí mi ò kí ń wọ aṣọ mi yàtọ̀ sí aṣọ funfun torí mo jẹ́ àpẹ̀tẹ̀bí aya Ọ̀rúnmìlà. ìdí nìyẹn tí o fi máa ń jẹ́ pé ní gbogbo. Ifá mi kò dẹ̀ wọ aṣọ ìmíì olókun ó wà ní ọ̀dọ̀ mi gbogbo àwọn òòṣà tí mo ní kò sí òòṣà pupa yàtọ̀ sí Ṣàngó àti Ògún àti Ọbalúayé. gbogbo àwọn òòṣà wọ̀nyí náà ni ẹjọ́ ní àjọṣepọ̀. bẹ́ẹ̀ni. ṣe púpọ̀. àkótó di pé a ó lọ tá a bá wo ìṣọwọ́wọ́ àwọn ọ̀dọ́ lónìí ẹ rí yahoo plus gbogbo ẹ̀ ṣé tíyẹn náà bá fẹ́ ṣe yahoo ṣé ẹ lè ṣe fún un. kí ni ìdí tí ẹ fi lè ṣe fún un. ìdí tí mi lè fi ṣiṣẹ́ ọmọ yahoo ni pé mo rí pé iṣẹ́ yẹn ò mọ́. yahoo báyìí kọ́ máa wulẹ̀ yà sí ọ̀dọ̀ yín rárá. rárá èmi ò ń ṣiṣẹ́ yahoo. ṣe púpọ̀. ẹ̀yin olólùfẹ́ wa Ìyá Igi la gbé wá sórí ètò léni o a dẹ̀ mọ̀ wípé lọ́nà kan àbí òmíràn ẹ ti rí ọgbọ́n kan àbí méjì kọ́ nípa wọn àti láti àlàyé gbogbo tí wọ́n ti ṣe fún wa a máa lọ sí ìdí omi yẹn nísìnyí ká lọ wo omi náà dẹ̀ níbẹ̀ náà a ó wo àyíká omi yẹn àtàwọn nǹkan míì tó bá nílò fún wa láti túnṣe ẹ máa bá wa ká lọ. àríjíà omi àríjíà náà la wà ń bẹ̀ yìí omi tí Ìyá Igi ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ látẹ̀kùn. ó yẹ padà. omi kọ́ bàtà. bí a ṣe ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Ìyá Igi ni a rí kan nínú àwọn èèyàn wa kan tí a ní ká tún béèrè nípa omi àríjíà yìí lọ́wọ́ wọn yá wa máa kú kalẹ̀ o ẹ bá wa dárúkọ yín fún àwọn èèyàn tó ń wò wá. orúkọ mi ni Ìfẹ́ Olúwa. báwo lẹ ṣe rí omi àríjíà yìí sí. omi àríjíà jẹ́ omi ọmọ ó jẹ́ omi kan ńlá pàtàkì lẹ́ẹ̀rín ìlú tó dẹ̀ jẹ́ pé omi tí wọ́n tọ̀nà débẹ̀ ni nígbà tí wọ́n fẹ́ tẹ ìlú Ìdó. omi àríjíà jẹ́ omi ńlá lẹ́ẹ̀rín ìlú yìí tó dẹ̀ jẹ́ omi tó wọ́n fi ń ṣèwòsàn tí wọ́n dẹ̀ fi ń tú àwọn èèyàn sílẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá de èèyàn kò sí bó ṣe lágbára tó tí wọ́n bá ti lè wá bu omi àríjíà tí wọ́n bá fi ṣiṣẹ́ fún kó fi gbàdúrà fún kó lò fún kó mú kó fi wẹ̀. mo ní ìgbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run pé ara ẹ̀ máa dá bá wọn dẹ̀ ṣe ń lò ó tèmi náà bá nílé ayé bẹ́ẹ̀ náà ló dẹ́ ìṣe wà kò dẹ̀ sí láti Èkó láti ẹbí rẹ̀ kò síbi tí wọn kì í fi ń wá láti wá bu omi àríjíà láti lọ fi ṣe ìwòsàn fún àwọn èèyàn. ẹ ṣe agbọ́pọ̀ omi náà kì í gbẹ rárá ṣé òótọ́ ni. omi àríjíà kì í gbẹ rárá ìdí dẹ̀ ni bí omi àríjíà bí ó ṣe ń gbẹ táwọn èèyàn bá dẹ̀ débẹ̀ tí wọ́n bá fẹ́ pọ́n bó jẹ́ pé ẹni méjì fẹ́ wá jà pé jẹ́ kọ́kọ́ pọn mi àbí kọ́kọ́ mi ejò ńlá kan á wá jáde sọ á wá scatter wọn á separate wọn kò ní gbà wọn lè jà bó dẹ̀ ṣe wà wọn ò kí fi igbá ń bọ̀ wọn ò lè fi bu igbá wọn ò lè fi bu tẹ bá wo ẹni pé wọn fi rọ́bà kan síbẹ̀ kò sẹ́ni tó lè wá láti ta tó lè wá fi igbá bọ̀ wọn ò kí fi igbá ń kan ìwọ ẹ̀ ni. ẹ ṣe púpọ̀ ẹ bá wa dárúkọ yín fún àwọn tó ń wò wá lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ìfẹ́ Olúwa. láti àdúgbò Ọkọ̀run Ìkàrẹ́. Ọkọ̀run Ìkàrẹ́. ẹ ṣé o. Àkókò.